Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lóyìn ẹ̀jẹ̀ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé aṣẹ́yìn lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà. A tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kẹta. Aṣẹ́yìn lọ́ba nítorí gbogbo àbá rere fún ayé wa lẹ́yìn Olúwa jẹ́ kó wá sí ìmúṣẹ. Àti àbá rere tí àwa náà ní fún ara wa lẹ́yìn Olúwa ràn wá lọ́wọ́ láti jẹ́ kó wá sí ìmúṣẹ. Ògo ni fún orúkọ yín nítorí gbogbo àbá búburú àbá Sátánì lórí wa, lórí ilé wa, lórí ẹbí wa, ìyìn Olúwa parun. Aṣẹ́yìn lọ́ba Ọlọ́run wa. Ọlọ́run tó gbọ́lé ní kó ṣayé àtọkàn wa ní rẹ̀ kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ ṣe tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹtàlélógún oṣù kẹta. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé pípa ègún rẹ́. A mú àkọ́sórí wa nínú ìwé Gàlátíà orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàlá. Gàlátíà orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàlá. Kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ègún òfin, ẹni tí a fi ṣe ègún fún wa, nítorí tí a ti kọ pé ìfibú ni olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Genesis orí kọkàndínláàádọ́ta ẹsẹ̀ ìkarùn-ún dé ìkeje àti ìwé Númérì orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìnléníogójì títí dé ẹsẹ̀ ìkarùndínláàádọ́ta. Ẹ jẹ́ kí a kọ́kọ́ ka ìwé Genesis orí kọkàndínláàádọ́ta ẹsẹ̀ ìkarùn-ún títí dé ẹsẹ̀ ìkeje. Símónì òun Léfì, arákùnrin ni wọ́n o, ohun èlò ìkà ni idà wọn o. Ọkàn mi, ìwọ má ṣe wọ ìmọ̀ wọn. Nínú àjọ wọn, ọlá mi, má ṣe bá wọn dàpọ̀, nítorí pé ní ìbínú wọn, wọ́n pa ọkùnrin kan, àti ní gírímọ́kàì wọn, wọ́n já màlúù ní pátì. Nígbà tí a ó ka ìkejì nínú ìwé Númérì orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìnléníogójì títí dé ẹsẹ̀ ìkarùndínláàádọ́ta. Númérì orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìnléníogójì títí dé ẹsẹ̀ ìkarùndínláàádọ́ta. Olúwa sì sọ fún Mósè pé gbá àwọn ọmọ Léfì nì pọ̀, gbogbo àwọn àkọ́bí nínú àwọn ọmọ Ísírẹ́lì àti ohun ọ̀sìn àwọn ọmọ Léfì nípò ohun ọ̀sìn wọn. Àwọn ọmọ Léfì yóò sì jẹ́ ti èmi ni Olúwa. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbóhùn tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Ọ̀pọ̀ àwọn ènìyàn ló ń ru ẹ̀gún káàkiri èyí tí kò yẹ kí wọ́n gbé. Àwọn ìdílé kan wà tí wọ́n ń jìyà lábẹ́ ègún tí kò yẹ kí wọ́n jìyà rẹ̀ mọ́ o. Olùfẹ́, tí o bá wà nírú ipò bẹ́ẹ̀, mo ní ìròyìn ayọ̀ fún ọ. Mo mú ìròyìn ayọ̀ tọ̀ ọ́ wá. Ègún tí ènìyàn gbé fúnni ó lè ṣe é parẹ́ o. Mo sì gbàdúrà fún ọ lónìí pé gbogbo ègún tó wà lórí rẹ yóò parẹ́ ní orúkọ Jésù. Àmín. Nínú ìwé Jóṣúà orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Jóṣúà gégùn fún Jẹ́ríkò. Láti ìgbà náà lọ, àwọn ènìyàn Jẹ́ríkò ń jìyà lábẹ́ ègún náà. Ọ̀pọ̀ àwọn wòlíì wá wọn lọ, ṣùgbọ́n àwọn ènìyàn Jẹ́ríkò túbọ̀ ń sìn lábẹ́ ègún náà. Ní ìkẹyìn, nígbà tí a mú Èlíjà lọ, wọ́n rí i pé tí àwọn kò bá wá nǹkan ṣe sí ègún náà, ilẹ̀ àwọn yóò yàgàn síbẹ̀, ikú yóò sì di tọ́rọ́ńfọ́kálé títí láì. Nítorí náà, wọ́n ké pe Èlíṣà láti ràn wọ́n lọ́wọ́. Nínú ìwé àwọn ọba kejì orí èkejì ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ìkejìléníogún. Èlíṣà wí pé ẹ bu iyọ̀ sínú àwokòtò tuntun kan fún mi. Wọ́n gbé e wá, ó sì mú un ní ọwọ́ rẹ̀, ó sì lọ sí orísun omi náà, ó sì da iyọ̀ náà sí i. Ó ní, báyìí ni Olúwa wí o, èmi ṣe àwòtán omi wọ̀nyí láti ìhín lọ, kì yóò sí ikú mọ́ tàbí aṣálẹ̀. Láti ọjọ́ náà lọ, a pa ègún náà rẹ́. Èyíkéyìí ègún lórí rẹ tàbí ìdílé rẹ lè parẹ́ lónìí bí o bá kọ̀ láti máa gbé lábẹ́ rẹ̀. Ohun gbogbo tí o nílò ni ẹnìkan tí ó ní agbára tó ga jù àti ìfàmì òróró yàn láti ba ègún náà jẹ́. Tó bá jẹ́ bàbá rẹ nípa ti ara ló fi ọ́ ré, lọ bá bàbá rẹ nínú Olúwa, yóò parẹ́. Èyí rí bẹ́ẹ̀ nítorí ẹ̀mí ń gbé ara ró. Bákan náà, tí ó bá jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run ló fi ọ́ síbẹ̀ sí abẹ́ ègún, lọ bá ìránṣẹ́ Ọlọ́run tó ní àmì òróró tó ga jù ti ẹni náà lọ. Irú ẹni bẹ́ẹ̀ lè mú ègún náà kúrò. Tó bá jẹ́ àjẹ́ tàbí oṣó
ló fa ègún náà. Ìránṣẹ́ Ọlọ́run tó ní àmì òróró lè pààrẹ́ nítorí àmì òróró a máa ba àjàgà jẹ́. Ìwé Àìsáyà orí 10 ẹsẹ̀ 17. Olùfẹ́, o gbọ́dọ̀ mọ̀ ẹ̀wẹ̀ pé yàtọ̀ sí lílọ bá ìránṣẹ́ Ọlọ́run kí ó bá ọ pa ègún rẹ́, o gbọ́dọ̀ wá ìfàmì òróró yàn Ọlọ́run bákan náà. O gbọ́dọ̀ gbààwẹ̀, gbàdúrà, ka Bíbélì rẹ, bá Ọlọ́run péjọ débi pé ìwọ yóò máa ru ògo rẹ̀ àti agbára rẹ̀. Nígbà tí o bá ṣe èyí, ègún kankan kò ní lè sinmi lé ọ rárá. Tí Ọlọ́run bá wà pẹ̀lú rẹ gẹ́gẹ́ bí ó ṣe wà pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì nínú ìwé Númérì orí 24, alábùkún fún ni ìwọ yóò jẹ́ o. Ègún kankan kì yóò lè wá sí orí rẹ. Kókó ọ̀rọ̀: àwọn tó bá súnmọ́ Ọlọ́run síbẹ̀ kò ní ṣe é fi ré. Àwọn tó bá súnmọ́ Ọlọ́run síbẹ̀ kò ní ṣe é fi ré. Ọlọ́run yóò fún wa ní oore ọ̀fẹ́ láti súnmọ́ sí kí ọ̀tá àbí agbára kágbára kan kí ó má lè gbé wa ré. Olúbùkọ́lá Ayákó ni orúkọ mi. Nígbà tí a máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.